orísun yín ẹ ti fojú ẹ gbolẹ̀ ṣé ẹ rò pé orí mi ò pé tí mo lọ wọnú igbó tó ti yín ni kẹ́ lè rí reality ni àbá rò pé èmi nìkan mi ò lè ṣe jìbìtì mo ní ṣọ́ọ̀ṣì náà I have a church tí mo lè fi lu jìbìtì àbá rò pé mi lè fi jọmọlúwàbí lu jìbìtì mo fi gbogbo iṣẹ́ mi sílẹ̀ mo fi gbogbo everything sílẹ̀ mo fi kí gbogbo yín lè rí òtítọ́ ẹ fẹ́ wá lò mí ohun àlòpatì ẹ fẹ́ wá lò mí yọ ẹ fẹ́ wá máa fẹnu yìn mí àyà máa pa yín ni ẹ̀yin èèyàn ẹ burú gan o mo ẹsẹ̀ wá mọ reason tí 419 fi pọ̀ gbòòrò ẹ̀yin èèyàn ẹ bad gan àsínwín ló pọ̀ jù láàrin yín ẹni tí ẹ máa lò yọ tẹ́ máa pàdánù òun lẹ wá Ọba Solomoni give me the baba number give me the babaláwo number èèyàn tó ti pè mí láti ànádìẹ ní more than 1000 people kò sí ẹnì kankan nínú gbogbo wọn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ̀sán pé Ọba Solomoni ẹ kú ṣẹ́ takuntakun ẹ gba 100,000 yìí ẹ jọ ẹ lẹ́yìn tó bá fún mi 100,000 kó wá sí wàá béèrè nọ́mbà bàbá èmi tó fi Èkó sílẹ̀ tí mo wọnú igbó lọ tí mo lọ́wọ́ babaláwo jáde èmi yẹn dìdìrín àbí àyà máa pa yín dànù. For your information kékunlé kó gbọ́ kó sọ fún toko I'm not a babaláwo agent babaláwo lèmi àbí kò yé yín mo ń wọnú igbó mo lọ ń wá àwọn babaláwo gidi jáde iṣẹ́ tèmi gbà ní àṣẹ lélẹ́yìí kẹ́ gbọ́ nọ́mbà tí mo ń fún yín kì í ṣe nọ́mbà bàbá nọ́mbà àwo ìjọmọlúwàbí ni mo ń fún yín ẹ gbọ́ mi ìwọ tí o bá ẹni awo tí ẹ bá ní duty o ló máa dá yín lóhùn gbogbo awo tó wà ní ìjọmọlúwàbí ló ṣùọ kò sí fake nínú wọn kò dẹ̀ sí eléyìí tó jẹ́ wípé o máa débẹ̀ tí ò ní sọ ayé ẹ fún ẹ ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ wípé òkè o bàbá yẹn gangan bàbá àná yẹn gangan ló fẹ́ kó dífá fún ẹ nọ́mbà ẹ̀ gan ò ní tẹ̀ ẹ́ lọ́wọ́ wàá lọ sí ìjọmọlúwàbí tó bá bọ́ sí ọjọ́ tó wà ní duty á dá ẹ lóhùn tó bá bọ́ sí ọjọ́ tí kò sí ní duty babaláwo tó bá bá níbẹ̀ ló máa dá ẹ lóhùn tó bá dẹ̀ sọ pé dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ bàbá yẹn ló fẹ́ dá ẹ lóhùn á book appointment pẹ̀lú bàbá yẹn ọjọ́ tí o máa bá níbẹ̀ á book appointment wàá kọ́ fèmí ní 1 million naira náà ṣègbẹ́ sọ pé sán lórí ni ṣègbẹ́ sọ wípé ẹni tẹ́ máa lo orí ẹ̀yọ́ tẹ́ máa ba ayé ẹ̀jẹ̀ lẹ́yìn wá ẹ̀yin ò fẹ́ ṣèyàn láǹfààní kankan tí Ọba Solomoni ní wípé kó máa wọnú igbó kó lọ máa wá àwọn èèyàn gidi wá fún yín kẹ́yìn wá máa gbà lọ́fẹ̀ẹ́ púpọ̀ fún gbogbo yín mo sáà ń wò pé kí ló tí 419 fi pọ̀ kí ló tó lè jìbìtì pọ̀ ìgbà tó jẹ́ pé olóòótọ́ tó bá sòótọ́ fún yín ẹ̀ ní kò fẹ́ ṣe tiẹ̀ ẹ̀ ní múnú ẹ̀ dùn Ọba Solomoni please give me the baba number give me the baba ẹ̀rá máa pa yín dànù ẹ̀rá mi ní sẹ́ni ẹ̀ ń sínwìn ni tó bá tún bí anybody kú kó má kọ́kọ́ sọ pé Ọba Solomoni send you account number kí fún ẹ lówó náà kó wá béèrè nọ́mbà bàbá kan lọ́wọ́ mi àníkà ẹ̀rá pa ẹ̀ kó pa jẹ̀tìjẹ̀tì orí ẹ̀ do you send me message ẹ̀rán mi níṣẹ́ wọ̀ fúnra ẹ̀ wọnú gbólọ̀ náà kó lọ́wọ́ babaláwo náà ṣé ẹ̀ lè fúnra ẹ̀ wọnú gbólọ̀ kó lọ́wọ́ babaláwo èmi lọ iṣẹ́ fún yín ẹ ò pè mí pé òkè Ọba Solomoni ò yá gba ilé kó fi di wọ́n mú kó tó máa béèrè nọ́mbà lọ́wọ́ mi kí mi fún ẹ nọ́mbà do you send me an errand do you send me ẹ̀rán mi níṣẹ́ ẹ tó bá tún pè mí pé kí fún yín nọ́mbà ara máa pa tó bá mọ̀ pé o fẹ́ wádìí ìgbésí ayé ẹ lọ sí ìjọmọlúwàbí tí babaláwo yẹn bá wà ní duty lọ́jọ́ àdá ẹ lóhùn tó bá ti sí ní duty babaláwo tó bá bá ń bẹ̀ ló máa dá ẹ lóhùn tó bá dẹ̀ sọ pé dandan òun ló fẹ́ kó dá ẹ lóhùn a máa book appointment tó jẹ́ pé màá ní kí ìjọ tó bá wà ní duty máa jẹ́ kó yí ẹ máa sọ fún ẹ lọ́jọ́ náà máa sọ fún ẹ ìjọ tó máa wà ní duty tó máa lọ wàá kọ́ fẹ́mi ní 1 million naira. Àwọn aláìníròónú ara Galatia wọ́n bà ayé jẹ́ pẹ̀lú ìwà ibi tó ń gbénú wọn Ọba Solomoni wọnú igbó lọ anybody sọ wípé ọba bóyá ẹ send account number ẹ kọ́ fún ẹ ní 1 million kọ́ fún ẹ ní 500,000 kọ́ fún ẹ ní 200 pé wò kó ṣe takuntakun ẹ ń fẹnu yìn mí ẹ ń fẹnu kẹ́ mi ọba you are doing a good job kára pa yín dànù ẹ rán mi níṣẹ́ ta ló who dey do a good job pẹ̀lẹ́nu so good job tó sọ pé mo ń dùn ìyẹn ń fẹ́ jẹ that is what I want to eat àbí ọ̀nà tó bá bí ìyá ẹ̀ kú kó tún béèrè pé nọ́mbà ọ̀fọ̀ lọ́wọ́ mi tó bá wọn kó fẹ́ dífá lọ sí ìjọmọlúwàbí kó lọ dífá tí bàbá yẹn bá wà ní duty àdá ẹ lóhùn tí ò bá ti sí duty kò dá ẹ lóhùn náà nìyẹn gbogbo babaláwo tó wà níbẹ̀ ló ṣú ọ wọ́n bá wọn pé o fẹ́ jẹ́ kí òun fúnra ẹ̀ gangan
ipe bàbá ẹ gẹ́gẹ́ ló fẹ́ kó dá ẹ lóhùn wàá kọ́ fẹ́mi lówó tó bá lẹ̀ ti pay ẹ fúnra ẹ wá lọ anybody má béèrè question sí lọ́wọ́ mi mọ́ ẹ̀yin aláìmọ̀ọ́rẹ́ aláìláìnára Galatia tó bá yá ẹ̀sọ́ máa pariwo òfò kiri wọ́n gbá wọn o wọ́n lù wọ́n ní jìbìtì o ìgbà tó jẹ́ wípé orísun yín ẹ ti fi sílẹ̀ orísun yín ẹ ti fojú ẹ gbolẹ̀ ṣé ẹ rò pé orí mi ò pé tí mo lọ wọnú igbó tó ti yín ni kẹ́lẹ̀ rí reality ni àbá ẹ rò pé èmi nǹkan mi ò lè ṣe jìbìtì mo ní ṣọ́ọ̀ṣì náà I have a church tí mo lè fi lu jìbìtì àbá ẹ rò pé mi lè fi jọmọ lóàbí lu jìbìtì mo fi gbogbo iṣẹ́ mi sílẹ̀ mo fi gbogbo everything sílẹ̀ mo fi kí gbogbo yín lè rí òtítọ́ ẹ fẹ́ wá lò mí ohun àlòpatì ẹ fẹ́ wá lò mí yọ ẹ fẹ́ wá máa fẹnu yìn mí àrà máa pa yín ni anybody tó bá tún béèrè nọ́mbà lọ́wọ́ mi àrà máa pa